Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya òkú wa tán. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lè ní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí lẹ́nìyàn. Gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kí ẹ máa wò mí ní òní, kí ẹ máa gbọ́ mi ní òní. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà lè di. Ọpọlọ yín tí ẹ fi ń tẹ̀lé mi, tí ẹ fi ń digest ọ̀rọ̀ mi, ọpọlọ náà ní jọba láti Èdùmàrè. Ẹ̀rí èmi náà ni ọmọ yín àbúrò yín olùfẹ́ yín Dr. Mutiola Tiwé tí ayé mọ̀ sí wí jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ètò yìí, àwọn kan tẹ́gbẹ́ tá a gbé dání tí a máa ń sọ òun náà ni àṣírí ewé àti egbò. Ní àwọn kan tí a máa ń sọ. A máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology. A máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti àṣírí ewé àti egbò láwọn kan kéékèèké tí kò ní pa wá lára. Ó ní a gbé dání lórí ètò yìí. A wá sórí ètò láti máa jẹ́ kó máa yé gbogbo àwọn tí wọ́n ti brainwash wípé gbogbo nǹkan tí ó bá ti jáde lọ́dọ̀ Yorùbá láwọn nǹkan dúdú nǹkan tí ò dáa ni. Bẹ́ẹ̀ kọ́ kí sí gbogbo nǹkan tí Yorùbá ń ṣe ní ewé àti egbò kọ́ ni ò dá. Lóòótọ́ yìí tí ò dá wà ńbẹ̀. Bí ó ṣe wà ní ọ̀dọ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ àwọn tí a sọ pé bóyá àwọn òlò ewé dúdú, àwọn òlò ewé àti egbò. Ilé ayé náà sáà ni a wà tí à ń gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi. Mo sọ ọ̀rọ̀ kan nígbà kan rí pé orí Facebook mo ti post ọ̀rọ̀ yẹn pé àwọn òyìnbó wọ́n ṣe ìbọn tó ń pa èèyàn, àbí kí ni ìbọn ṣe? Iṣẹ́ ìbọn náà ni láti fi pa èèyàn. Àwa aláwọ̀ dúdú Ọlọ́run á fún wa ní ọgbọ́n, a ṣe oògùn ayẹta. Àwa tá a wá jẹ́ aláwọ̀ dúdú yẹn tá a ṣe oògùn ayẹta tó bá yìnbọn fún yàn kí ìbọn máa ràn yàn. Àwa wá láṣìta ní èrò. Àwọn tó ṣe ìbọn àwọn ni ẹni Ọlọ́run tó yẹ kó rí bẹ́ẹ̀. Mentality àti gbogbo bí wọ́n ṣe brainwash àwọn èèyàn ni pé nǹkan dúdú kò dáa. Meanwhile, gbogbo nǹkan tí ẹ rí tí àwọn aláwọ̀ funfun náà ń ṣe náà, out of 100%, 99% nǹkan lẹ̀wà náà ni. Ewé àti egbò la fi ṣe tablet èyí tá a lò, ọ̀nà táwọn gbígbà ló yàtọ̀. Ẹ̀yẹ jẹ́ kí Yorùbá kan ṣe tablet, kó tiẹ̀ ṣe tablet kan lásán, kan tó lè lò ó, Google dáràn. Oríṣiríṣi question ni wọ́n máa béèrè. Oríṣiríṣi question ni wọ́n máa béèrè. Bó dẹ̀ ṣe wà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ló wà ní ibòmíì náà. La fi ń sọ pé kí ṣe gbogbo nǹkan tí Yorùbá ti ṣe, òun náà ni nǹkan tí ò dáa. Òun náà ni nǹkan tí òun náà kọ́ ni nǹkan tí ò dáa. Mo promise wa ní bí a ṣe máa lo akọ aláǹgbá lórí live video tí mo ṣe recently fún ọkọ ọ̀run. Mo ṣàlàyé ọkọ ọ̀run àti aya ọ̀run. Mo ṣàlàyé nǹkan tí ó máa ń sábà ṣe obìnrin tí ó bá ní ọkọ ọ̀run. Bí ó ṣe wà ní ọ̀dọ̀ obìnrin tó ní ọkọ ọ̀run bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ ọkùnrin tó ní aya ọ̀run. The same problem náà ni àwọn méjì máa ṣe. Bẹ́ẹ̀ ni ẹ máa fi ń rí ọmọ míì tó jọkùnrin, ó máa hands bó ṣe fine tó still náà kò rí obìnrin tó bá kọnu sóbìnrin báyìí lásán gan wọn kò ní gbà fún un. Kọ́kùnrin kó máa ní àjọṣepọ̀ ní gbogbo ìgbà lójú oorun. Aya ọ̀run ó ti ń bá ajá nìyẹn. Kí obìnrin kó má ti dàyà délẹ̀ báyìí ni tàbí kó sùn báyìí, ọkùnrin yóò ti wọlé tọ̀ lójú oorun. Ọkọ ọ̀run ló ń dẹ̀ láàmú. Kò dẹ̀ sí bí obìnrin bó ṣe fẹ́ ní ọkọ ọ̀run tí kò ní máa ní promise and fail. Tó bá ti wá lọ́jọ́ ọkọ ọ̀run tó máa ń jealous ni, tí obìnrin náà ta o, ní nǹkan kí nǹkan ò ní ṣe wá láṣẹ Èdùmàrè. Gbogbo ẹni tó wá wà ń pò yìí, Ọlọ́run kó wá wọlé oṣù yìí kó bá mú wọn.
kó mú kúrò fún wọn. Ẹ rí mo ṣàlàyé nípa ọkọ ọ̀run àti aya ọ̀run, ìran àlùjọ̀nnú ni wọ́n, ìran àlùjọ̀nnú. Olófi jẹ́ pé ó hardly kí oògùn kó tó ràn wọ́n. Oògùn tí ẹ fi bí tètè ràn wọ́n náà ni, torí pé gbogbo ìran àlùjọ̀nnú náà ni olóògùn làwọn náà. Tí èèyàn bá ní ọkọ ọ̀run, tí wọ́n bá lọ ń sa oògùn sí ọkọ ọ̀run ẹ̀, ó lágbára, nítorí pé iṣẹ́ àlùjọ̀nnú òun náà ni wọ́n máa ń ṣe fún obìnrin tó bá ní ọkọ tàbí ọkùnrin tó bá ní aya ọ̀run. Kí wá ní èyí tí mo fẹ́ ṣàlàyé fún wa lénìí? Òun náà ni bí a ṣe máa ń tọ́jú obìnrin tó bá ní ọkọ ọ̀run. Òun ni mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Kí ni nǹkan tá a fẹ́ wá? Ẹ jẹ́ ká wá akọ aláǹgbá kan tó bá pé dáadáa. Ẹ jẹ́ ká pa á. Tá a bá ti pa aláǹgbá yìí, ẹ wá jẹ́ kí a lọ dé mọ́bì kan. Ẹ jẹ́ ká dé mọ́bì kan. Ẹ má jẹ́ ká sín, ẹ jẹ́ ká dé mọ́bì kan ni kó fi jẹrà. Tó bá jẹrà tán, tó bá ti wá jẹrà tán dáadáa, gbogbo egungun ẹ̀ pátá látòkè délẹ̀ ẹ jẹ́ ká sá. Ẹ wá jẹ́ ká lọ̀ ọ́ pẹ̀lú ẹyọ atare méje. Ẹ jẹ́ ká lọ̀ kó kúnná, lúbúlúbú kó di powder. Kó kúnná lúbúlúbú kó di powder. Tó bá ti wá di powder tán, ẹ wá rí sínsín gbẹ́rẹ́ fún obìnrin. Òun náà ní ẹ̀gbẹ́ itan, ní dédé ẹ̀gbẹ́ ojú ara obìnrin náà. Ẹ̀gbẹ́ itan ọ̀tún wọ́n sì mẹ́ta fún bẹ́ẹ̀. Wọ́n á fi kíní yẹn wọ́n á fi pa fún. Ẹ̀gbẹ́ itan àlàáfíà ní dédé ọ̀gangan ojú ara obìnrin náà ni. Wọ́n sì mẹ́rin fún níbẹ̀, wọ́n á fi pa fún. Ẹ wá gbọ́, ẹ má ti torí pé bóyá ẹ fẹ́ sín gbẹ́rẹ́ ọkọ ọ̀run fóbìnrin. Kí a máa ní, àwa là á sìn fún ọ. Á sìn lẹ́gbẹ̀ẹ́ báyìí, á sìn lẹ́gbẹ̀ẹ́ báyìí fún ọ. Tí ìyá rẹ̀ bá lè sìn, kí ìyá rẹ̀ sìn fún. Tí ọmọ náà bá lè sìn fúnra ẹ̀, kó sìn fúnra ẹ̀. Èwo làbúrò ọmọ sọ wípé ní gbẹ́rẹ́ tó fẹ́ sìn o, báyìí bíbẹ̀ là á sìn fún ẹ o. Ìbẹ̀rẹ̀ sì ná, ìbẹ̀rẹ̀ àti máa bá ọmọ ọlọ́mọ ṣe ìṣekúṣe. Tó bá jẹ́ pé ìyá ẹ lè sìn, kí ìyá ẹ sìn fún. Tó bá jẹ́ pé ẹ̀gbẹ́ obìnrin lè sìn, kẹ́gbẹ́ obìnrin lè sìn fún. Tó bá jẹ́ pé ìwọ tó fẹ́ sìn fún yàn, tó bá jẹ́ pé ìyàwó ẹ ó lè bá a sìn, bá a sìn. Nǹkan tó fi ń dáa jù nìyẹn. Ó ní kí obìnrin ó sìn fún. Kóbìnrin kó sìn fún obìnrin. Nǹkan tó ti ń dáa jù nìyẹn. Kóbìnrin kó sìn fún obìnrin. Ọkọ ọ̀run olóńdà láàmú, tọkùnrin bá tún sìn fún, ó tó lè fa nǹkan míì. Obìnrin, ìyá ọmọ náà tàbí ẹ̀gbọ́n ọmọ náà tó jóbìnrin tàbí ìyàwó, bóyá ó fẹ́ sìn fún yàn, tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ lè bá sìn fún. Ọkùnrin ò gbọdọ̀ sìn. Ó burú. Tí ọkùnrin bá sìn fún irú obìnrin náà, tí obìnrin náà, tí ìpadàbọ̀ ọkọ ọ̀run obìnrin náà, ó ní agbára. Ó ní agbára. Ọkùnrin tó bá sìn fún obìnrin, bó bá jẹ́ pé ọkùnrin náà tí ò bá ti bí obìnrin, tó bá máa bí obìnrin, ọkọ ọ̀run tẹ́ lé kò fún un, ó máa lọ bá kan nu ọmọ rẹ̀ tó jóbìnrin. Tó o bá ti bí obìnrin, ó máa dà kan láàmú nínú àwọn ọmọ obìnrin. Ó lè jọ ọmọ ẹ̀ tó dẹ̀ máa ní agbára. Obìnrin ni kó sìn fóbìnrin. Ọkùnrin ni kó sìn fún tọkùnrin. Títọkùnrin a sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá yá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò ìkílẹ̀ kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tàti ṣe àti ìta ṣe, torí pé ìta ti ṣe pọ̀ ju tèyí ta ti ṣe lọ. Orúkọ mi náà sì ni Dr. Mutio láti bó ìtàyè mọ̀ sí oúnjẹ. Tó bá dìgbà míì, a tún máa mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá. Ó dàbọ̀. Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olùgbàgbọ́ sún mi.